Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí o lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún láròjinlẹ̀. Àwọn èèyàn máa ń mẹ́sẹ̀jì mi, wọ́n máa ń bèèrè pé ṣé mo mọ̀ túmọ̀ nǹkan tí mo sọ. Bẹ́ẹ̀ ni, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní làákàyè, tó láròjinlẹ̀, òun ni mo pè. Ẹ jọ̀ọ́, ìwọ tó bá máa wo fídíò yìí, mi ò tọwọ́ lọ́wọ́ ẹ, mi ò ní kó fún mi like, mi ò ní kó fún mi lẹ́nu. Just share and like. Bí ìwọ ṣe ní ọgbọ́n, tó ní òye, tó ní àròjinlẹ̀ láti wo program mi, àwọn ẹlòmíì náà ní láti wo but wọn ò ní access. So tí wọ́n bá ní gbogbo nǹkan tí bá ń sọ tó bá yí ẹ, jọ̀ọ́ bá mi share, kó bá mi like. Lọ sí YouTube channel mi, fídíò pọ̀ ńbẹ̀, Ọbáyẹ̀wò TV. So ọ̀kan tá fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lénìí ni àṣà, ìgbàgbọ́ àti ọjọ́ ọ̀la. Kí ni mo pè é? Àṣà, ìgbàgbọ́ àti ọjọ́ ọ̀la. Culture, faith and future. Culture, faith and future. Kí là ń pè ní àṣà? Kí là ń pè ní ìgbàgbọ́? Kí là ń pè ní ọjọ́ ọ̀la? Ẹ̀yin ọlọ́gbọ́n o, olóye o, àwọn bá mi ká lọ. Gbogbo ẹ̀yin ọlọ́wọ́ pátá, ẹ yá mi létí inú yín kẹ́ fi gbéyàwó ọ̀rọ̀. Ṣé rí nǹkan tí à ń pè ní àṣà? Kí ilẹ̀ Yorùbá ti wà ní ilẹ̀ abínibí ti wà, ìtàn sọ fún wa pé Ilé Ifẹ̀ láti wá. Nítorí pé gbogbo wa láti Ilé Ifẹ̀, ìyẹn ò ní pé gbogbo apátá lọ́mọ Odùduwà o. Torí nígbà tí Odùduwà náà dé Ilé Ifẹ̀, ó bá àwọn kan ní Ilé Ifẹ̀ tí àwọn náà ti ń ṣe agbára, tó ti ń ṣe lọ́balọ́ba, tó ti ń dé adé. Odùduwà nìkan ló gbé adé ìṣẹ̀ǹbáyé wáyé. Ó dẹ̀ ti expect gbogbo ibẹ̀ kọ́ ni mò ń lọ. So inú ibẹ̀ ni a ti ní àṣà tiwa. A ní àṣà ìjẹun, a ní àṣà ìbálòpọ̀, a ní àṣà ìsọ̀rọ̀sí, a ní àṣà ìpèjúwe, a ní àṣà ijó, a ní àṣà ọ̀fọ̀, a ní àṣà ìsìnkú, a ní àṣà ìgbéyàwó, gbogbo àṣà pátá ni a ní ilẹ̀ Yorùbá. Kò kí ń ṣe gbogbo ẹ̀ ní ẹ̀sìn gbé wá fún wa. Bẹ́ẹ̀ ni, a ti ń ṣe tiwa ní ìlànà èdè wa, ní ìlànà àṣà wa. Ọkọ̀ fẹ́ dà pọ̀ ni pé ẹ tó bá ti sọ pé Yorùbá, ẹbọ ni, Yorùbá ìṣẹ̀ṣe ni. Ó lè jọ ọmọ Yorùbá kó jọ ọmọ Kútú Òjíire, kó má ṣe ìṣẹ̀ṣe. Mo ti máa ń sọ program, ó lè jọ ọmọ Yorùbá kó má ṣe ìṣẹ̀ṣe, kó kọ̀ jẹ́ neutral person. Ó kírun o, ó gbàwẹ̀ o, ó lọ mọ́ṣáláṣí o, ó lọ mọ́ṣáláṣí o, ó lọ church o, ó lọ church, ó bọ Ṣàngó o, bọ Ṣàngó. Ilé ayé ẹ máa jẹ́ bó ṣe dáa. Wọ́n ní pé kádàrá ò ṣe yí padà, ẹ kò lè fọwọ́ aago sẹ́yìn ni. Bá ti wáyé páàrí láàrin ọ̀yẹ̀yẹ̀ onígbọ̀ kádàrá. Bẹ́ẹ̀ ni. So whether you are a Muslim or Christian, àwọn bàbá wa, scientists àwọn bàbá, ìgbàgbọ́ àwọn bàbá, kí ló ń pè ní ìgbàgbọ́? Faith àwọn bàbá wa ní ayé ìwáṣẹ̀ ló ti mọ̀ pé nǹkan báyìí, nǹkan báyìí, tó bá ṣe nǹkan báyìí, ó máa result báyìí. Kí ni ìyẹn lẹ́yìn wá pé superstition sí pé kí ló ń sọ? Superstition ni jọ. Wọ́n ní tí ọba ṣe báyìí, ó máa ṣe báyìí. Superstition ni. Wọ́n tọ́ ọba jọ wá lẹ. Láàárín èmi àti ìyẹn, ṣé o kò ṣe tí ọmọ bá jábọ́ lẹ́yìn ẹ̀ láàárín ìjà, tí ò bá ṣe nǹkan tó máa ń ṣe fún ẹni tọ́mọ ẹ̀ jábọ́ láàárín ìjà, nǹkan tó máa ń ṣe ẹni tọ́mọ ẹ̀ bá jábọ́ láàárín ìjà máa ṣe ọmọ ẹ̀ tó bá bí. Ọlọ́gbọ́n o, olóye o. Tí ọmọ ẹ̀ bá jábọ́ láàárín ìjà, ọmọ bá jábọ́ lẹ́yìn ẹ̀ láàárín ọjà, tí ò bá ṣe nǹkan tí àwọn àgbàgbà ní pé kó ṣe nítorí pé ọmọ ẹ̀ jábọ́ láàárín àjà, tí àwọn abólóde fọ́ lójú bá fi lè rí nǹkan tó ń ṣe ẹni tí ọmọ ẹ̀ jábọ́ lẹ́yìn ọjà máa ṣe ọmọ ẹ̀. Wọ́n ní wọn a kì í pagún, a kì í jẹgún, wọn kì í fi oyè àwọn kan pagún, wọn jẹgún. Tó bá wá sí orí ayélujára, tó bá dé sàkà ṣe jẹgún tán ni ló máa mọ̀. Wọ́n ní má ṣe ilé ayé ló ń gbé, tó bá ti ó dàjú bí ọ̀run. Ọmọdé búwo kó ogun ojú ẹ̀yìn, òjò kọ́ lolúwẹ̀rẹ̀ ń pa ni. Inú ogún ọdún a máa gbóná fẹlifẹli. Ṣé o bẹ́ẹ̀ wá ní òyà má ṣe kọ́ tó bá ṣe ọ̀yá èmi rè, ẹni tí bá jẹgún máa kú èmi rè. O ò ní kú, but nǹkan tí ojú ẹni tó ń jẹgún rí, ojú ẹ máa rí. Àṣà àti ṣe wa nìyẹn, it's not a superstition. Kí la wá ń pè ní? Kí la ń pè ní ìgbàgbọ́? Ìgbàgbọ́ is faith. Kí la ń pè ní ọjọ́ ọ̀la? Ọjọ́ ọ̀la is future, okay? Ẹ̀wọ̀n ọlọ́gbọ́n olóyè máa gbọ́ mi o. Yorùbá ní nǹkan tí ọmọ máa jẹ́ àtọ̀run ló ti gbé wá.
kò kí nǹkan tó máa jẹ sẹ́nu o, nǹkan tó máa jẹ nílé ayé ó ti gbé wá látọ̀run. Àwa ni kí ló máa ń pè àwọn tó máa ń da shepherd ni wá, àwa ta máa ń da ẹran ṣe shepherd náà ló pé àwọn tó ń da ẹran. Àwọn ọmọ tí Ọlọ́run kó sí wa lágbára táwọn ìyàwó wa, àwa ni a máa dà wọ́n. So ọmọ tó ti gbé nǹkan tó máa jẹ́ wá láti ọ̀run, ó kàn ní láti polish ẹ̀. Ọmọ ẹdí olóhùn fẹ́ jó, onírọ́ dókítà ló máa ṣe. Ọmọ ẹdí olóhùn fẹ́ kọrin, onírọ́ lọ́yà ló máa ṣe. Ọmọ ẹdí olóhùn fẹ́ ṣe báyìí, onírọ́ ẹnjìníà ló máa ṣe. Mi ò ní kó má ṣe o, ìwé kíkà dá o, but kí ló dé tó ràn án lọ́wọ́ tó bá wá nọmọ pé àyíwọ́ mo ní kó má kọrin sẹ́ẹ̀ kó má lọ free school, wàá nà á tún padà síbẹ̀, wàá nà á tún padà síbẹ̀. Kí o bá filẹ̀ tó bá fẹ́ ṣìfẹ́ tó bá fi lè kàwé yẹn, ó máa jẹ̀bi bọ́ ibi tó bá lọ ni. Alẹ́ àríyá irọ́ ni ó pa, ṣèbí dáàdì mi ìgbà kan fẹ́ kọ́ mi kàwé sí ìbí mẹ́lò favour ni. Ókè ó ti kàwé, ìwé yẹn favour ẹ̀, iléeṣẹ́ mélòó ló ní, ọmọ mélòó ló ti bí, ibo ni dáàdì ẹ wà, ibo ni mọ́mí ẹ wà, kí ló ti gbé ṣe, báwo lọ́jọ́ ọ̀la ẹ, ọjọ́ ọ̀la torí ọjọ́ ọ̀la tó ṣì wà báyìí báwo ló ṣe rí. Ayé mi dà ó perfect, mò ń kírun lásìkò, mò ń já kàsàkà lásìkò, mò ń lọ ṣọ́ọ̀ṣì lásìkò, torí pé o ò ní ìwà ìbàjẹ́ kan nínú ni, o ò burú sọ́wọ́ làkejì. Kò kí ṣe torí church tó ń lọ o, kò ṣe torí mosque tó ń lọ, kò ṣe torí iṣẹ́ tó ń ṣe ló ṣe fi rí àánú Ọlọ́run gbà, torí inú re ni. Mo sọ ní program kan pé ọ̀nà mẹ́ta la máa pín àdúrà sí, ọ̀nà mẹ́ta la máa pín èpè sí, ẹni tó ṣẹ́ èpè, ẹni tó fetí gbọ́ èpè, àtẹ̀ntàṣẹ fún àdúrà. Ìwúre náà mo ní pẹ̀lú àdúrà, ìwúre náà ẹni ta wúre fún, ẹni tó wúre fún yàn, àtẹ̀ntó tó fetí gbọ́ ìwúre. Nínú Yorùbá wọ́n ní wọ́n gbé òbí fóṣìkà, wọ́n ní kí òṣìkà kó fi ara rẹ̀ kó fi wúre. Òṣìkà wá ní gbogbo nǹkan tí bá ti rò kó jẹ́ ti lágbájá ọmọ lágbájá ni kó jẹ́ tèmi, ó wá dàbí, ó wá fi àṣẹ sẹ́nu, ó wá ṣe èmi lágbájá ọmọ lágbájá, nǹkan tí bá ti rò sí ìwọ tí òwò program yìí gbogbo ẹ̀ ni kó jẹ́ tèmi, ó wá fi àṣẹ bánú lẹ́ẹ̀mẹ́ta. Ó dẹ̀ rò pé kẹ́ni yẹn ya wèrè, ó dẹ̀ rò pé kó má tẹ̀gbẹ́, ó dẹ̀ rò pé kọ́mọ ẹ̀ kú, ó dẹ̀ rò pé kí tiẹ̀ bàjẹ́, ó dẹ̀ lo àfọ̀ṣẹ, ó dẹ̀ ṣépè, èpè yẹn máa jẹ́ tiẹ̀. Ìwọ tí o fetí gbọ́ èpè yẹn náà tó jẹ́ pé aburú tó ń rò kò ń ṣe nípa aburú nǹkan tó ń sọ o, èpè yẹn máa jẹ́ tiẹ̀. Yorùbá ní àṣe búburú ẹ̀kọ́ ara fún, àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí, àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí, àṣe búburú ẹ̀kọ́ ara fún. Ẹlòmíràn ní bàbá láti tó ti Yorùbá àwọn ènìyàn rà ọmọ ẹni tó bá ṣe kí báyìí wọn ká mo ṣe lọ bá mi báwo lọ èèmọ̀ wọn ò rí tiẹ̀ rò, wọn ò sọ tiẹ̀. Ìwà ẹni ló mọ, ìwà ọmọ ló mọ ọmọ ṣe kí gbẹ́. Ó dùn pé mi ò gbọ́ Yorùbá, ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ yìí máa gùn díẹ̀ gan. Àṣà, ìgbàgbọ́ àti ọjọ́ ọ̀la. Ọjọ́ ọ̀la ọmọ ẹ wà lọ́wọ́ ẹ, ọjọ́ ọ̀la ọmọ mi wà lọ́wọ́ mi. Kí là ń pè ní DNA? Tí àwọn bàbá bá pè pé ọmọ ìlú báyìí ni ẹ, má fẹ́ ọmọ ìlú báyìí, ọmọ ìlú báyìí kó má fẹ́ ọmọ ìlú báyìí. Wọ́n ní pé bí ọmọdé bá dọ́yìn alẹ́ wọ́n ní pé bí ọmọdé ò bá bá tàn á bá rọ̀bá. Wọ́n dẹ̀ bá ọmọ bá ṣe kíní kan a máa fi ẹ má bínú, mi ò fi bẹ́ẹ̀ gbọ́ yìí, ó mọ́ ń dùn mí pé mi ò gbọ́ yìí, pé àsìkò tó yẹ kí n gbọ́ Yorùbá kéwú àti skul làwọn òbí mi fẹ́ kí n lọ gbà yẹn. Lọ kéwú mo ké níwọ̀nba o, mo ṣe níwọ̀nba o. Ó ń dùn mí pé mi ò gbọ́ àṣà ilẹ̀ ibi tó ti bí mi, níbi tí ta ti ṣàn wá, níbi tó jẹ́ orísun ilẹ̀ Yorùbá ti wá gbọ̀ngàn orísun wa. Àwa ọmọ Èkó arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ́, ó ní ifá tó bí Èkó, ó ní èdè tó bí Èkó. Tó bá dẹ̀ kí àwọn ọmọ Èkó lórí kí Èkó, orí adé máa wú, wàá dẹ̀ máa rí pé ìṣesí ẹ àti ìwàsí ẹ wà ní orí kí ìdílé yín. Bẹ́ẹ̀ ni ọlọ́gbọ́n o, olóye o, ṣe bí àṣà, ìgbàgbọ́ àti ọjọ́ ọ̀la ọmọ ìyá làwọn mẹ́tẹ̀ẹ̀ta. Ẹni fi ṣáà wò tí bá ń sọ nìkẹ́ máa yé mi o, ẹ lè yé mi torí mo lè reply mẹ́sẹ̀gì yín, ọ̀tọ̀ ọlọ́gbọ́n nìkan ni kó máa tẹ̀lé mi. Ṣé rí ìwà àti ìrírí ló ń di àṣà. Ìwà àti ìrírí ní àdúgbò tá à ń gbé, ìwà wa ló máa di àṣà wa. Ọlọ́gbọ́n olóyè, ní ilẹ̀ Yorùbá a ní àṣà, a ní ìṣe, ìwà wa ló dẹ̀ di àṣà wa. Tí Yorùbá bá dé fìlà báyìí ó ní nǹkan tó mì, tó bá dé síwájú ó ní nǹkan tó mì, tó bá gẹ̀ sẹ́yìn ó ní nǹkan tó mì, tó bá gẹ̀ sọ́tún ó ní nǹkan tó mì. Tí Yorùbá bá fojú bá ẹ sọ̀rọ̀, tó bá jẹ́ ọmọ tó mójú tó mọ́ra, o máa understand. Ó yẹ gbogbo ọ̀nà pátá Ọlọ́run kẹ́ wa. Nǹkan tí àwa ò ní, tí nǹkan táwa ní tó yìnbó ò ní máa sọ fáráyé, ẹ máa wò kẹ́ wá já mi tó bá pẹ́ ó mú pa
kan ní kì bá àwọn bàbá yìí yẹn kí lè tó ṣe mọ́tò kí lè tó ṣe plane kí lè tó ṣe kọ̀ǹpútà ẹnìkan tún tákùn pé ẹ ṣèbí nǹkan tí àwọn òyìnbó ṣe lèmi ń lò yìí òyìnbó ló ṣe fóònù tí mò ń lò òyìnbó ló ṣe laptop tí mò ń lò òyìnbó ṣe ring light mi ò ní wọn ṣe àwọn bàbá wa ti ní mix of communication kó tó di pé àwọn òyìnbó dé wọn kọ modelize ẹ wọn civilize ẹ ni wọn tó bá dẹ̀ fi wọ́n lẹ̀ àwọn náà máa dé post àwà lè níyì àwọn tó ṣe ìlú àwọn tó ṣe àrokò àwọn tó ṣe sword tó ṣe ìbọn ẹtu tó ṣe ẹ̀tọ̀ tó ń gbẹ́gi lére àṣewúrà àṣe ìlẹ̀kẹ̀ àṣe iyùn àṣe àlárìbábaṣọ àṣe aṣọ òkè kí là ṣe tán ẹ wá dé ẹ̀kọ́ wá pọ́lìṣì ẹ̀ ẹ̀kọ́ pọ́lìṣì ẹ̀ fún wa ẹ̀dẹ̀ ká gbà bẹ́ẹ̀ àkàrà onílẹ̀ ọba tiwa tí ò níyọ̀ ni ilé lẹ́díyẹ wa ò ti níyì tí ẹ bá lọ mọ nǹkan tí àwọn báyìí ṣe why are you guys keep painting our ancestors black ẹ kàn blackmail ẹ kàn ẹlòmíràn wá sí wa máa pípẹ́ ẹ̀yin Yorùbá ìwọ̀n ìwòsì ní ọmọ ìlú wo nìyẹn ṣé ọmọ Saudi nìyẹn ni àwọn ọmọ Jerusalem ó lè gbé ẹ̀sìn wá kó jẹ́ pé àwọn ọlọ́mọ tó ẹ ní ẹ̀sìn láti dé ọ̀dọ̀ Olódùmarè but ìwọ fúnra ẹ wò láàrin èmi àti ẹ òwe Yorùbá tó sọ pé òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe bí ọ̀rọ̀ bá sọnù òwe la máa fi wá àwọn bàbá wa ti ní nǹkan tó jẹ tẹ́lẹ̀ ẹkùn kó tó di pé òyìnbó tó dé ọlọ́gbọ́n o olóye o ẹgbẹ́ tí wàá gbéyàwó ọ̀rọ̀ mò ń bọ̀ mi ò tí ì dé.